ọba ilẹ̀ Yorùbá kú wọ́n fẹ́ sin nísìn traditional ẹ̀yin àfáwá ń dìde sí pé ẹ gbọ́dọ̀ sin nísìn traditional ẹ gbọ́dọ̀ sin nísìn Islam ni ẹ wá ní pé ó ti sọ kó tó kú kó òfẹ́ báwọn oníṣẹ́ ṣiṣẹ́ òfẹ́ báwọn oní traditional ṣe kí ètò ìjọba traditional sí ọba Saudi ló jẹ́ ní àbọ̀bá traditional. Ebi ọba kì í pààyàn èèyàn kì í lálàá kó òun sùn òun ládé lórí kí wọ́n dẹ̀ káràlú wá dáadé fóun. Ìwọ tó bá jẹ́ Christian tó jẹ́ Muslim níjọ́ tó bá ti rò pé òun lọ sípò ọba ó ti mọ̀ wípé òun lọ darapọ̀ mọ́ níṣẹ̀ṣe nìyẹn. Ẹ ti bọ́ sójú ẹ̀ kí la rí gbọ́ lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Ayekooto TV. Ẹ má gbé kúrò níbẹ̀ kájọ máa bẹ́ tó bọ̀. Ẹ má gbàgbé láti like, comment, share ní pàápàá jùlọ ẹ subscribe sórí Ayekooto TV. Ayekooto TV ìkànnì tiwantiwa. ọba ilẹ̀ Yorùbá kú wọ́n fẹ́ sin nísìn traditional ẹ̀yin àfáwá ń dìde sí pé ẹ gbọ́dọ̀ sin nísìn traditional ẹ gbọ́dọ̀ sin nísìn Islam ni ẹ wá ní pé ó ti sọ kó tó kú kó òfẹ́ báwọn oníṣẹ́ ṣiṣẹ́ òfẹ́ báwọn oní traditional ṣe kí ètò ìjọba traditional sí ọba Saudi ló jẹ́ ní àbọ̀bá traditional. lẹ́ẹ̀kan sí orúkọ mi wọ́n náà bọ̀rọ̀ Ayekooto náà ni èmi jẹ́ wọ́n tó bá jẹ́ bá kọ́ rẹ̀ tí ó ń wo ètò àmọ́ fẹ́ kí ẹ bá wa subscribe sórí YouTube channel wa bẹ́ẹ̀ ń gbàgbé láti bá wa tẹ̀lé sábẹ́ kẹ́lẹ́ jẹ́ náà kọ́ tó máa ráwọ̀ ètò àwọn bàbá ṣe mú wá fún yín lórí ọ̀rọ̀ ọba ilẹ̀ Yorùbá òun náà ni àṣìdúréré mo rò pé ẹ̀gbọ́n tí bọ́dà mi sọ wípé ọba tó jẹ ọba ilẹ̀ Yorùbá ni ó bá wọn mu ó bá wọn jẹ kì í ṣe ọba Saudi òun ló jẹ ó wá jẹ́ kí n ní ìbéèrè kan tí mo fẹ́ bí gbogbo àwọn mùsùlùmí léèrè mo sì fẹ́ kí n rí mùsùlùmí kan tí ó lè jáde láti lè dá mi lóhùn ìbéèrè yìí wípé ṣé inú Quran òun ló wà wípé kí ẹ̀yin mùsùlùmí kí ẹ du ipò ọba tó bá jẹ́ pé inú Quran ló wà fásisì wo ló wà nínú Quran àbí àdéhìí wo ló wà sọ ìlú Buhari wo ló wà bẹ́ẹ̀ wípé ẹlẹ́tọ̀ọ́ láti bá wọn jẹ ọba tí ṣe ọba ilẹ̀ Yorùbá ọba ìbílẹ̀ torí pé ọba tẹ́ fẹ́ jẹ ọba ìbílẹ̀ ni ẹ jẹ ọba lórí Oṣó ẹ jẹ lórí àjẹ́ ẹ jẹ lórí lẹ́bọ̀lógún ẹ jẹ lórí emèrè ẹ jẹ lórí ọkùnrin ẹ jẹ lórí obìnrin ẹ jẹ lórí ìyálọ́jà àti bàbá lọ́jà ẹ jẹ lórí kírísítẹ́nì ẹ jẹ lórí muslim ẹ jẹ lórí àwọn oníṣẹ̀ṣe ṣé wà nínú Quran bẹ́ẹ̀ wípé kẹ́ ẹ já sọ́ba. Now ìbéèrè mẹ́lẹ̀kejì ni wípé ǹjẹ́ oyè ọba jíjẹ nílẹ̀ Yorùbá ṣé ó tọ́ sí ẹni tó bá sọ pé òun ṣe Islam ẹni tó gba ẹ̀sìn Islam tó gbà nígbà wèrè ẹni tó gba ẹ̀sìn pé ẹ̀sìn yìí ẹ̀sìn Islam lòun ṣe o ǹjẹ́ ó tọ́ sí irú ẹni bẹ́ẹ̀ láti díje fún ipò ọba wọn àwa pé o Ifá kọ́ ló mú o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jọba ń sìn káfí tó Olúwo ṣe àpèjúwe Ifá kọ́ ló mú Olúwo lọ lọ́bì pẹ̀lú àwọn èèyàn tó ní ló jẹ́ kí gọ́fúnà fi jẹ́ ṣe rí pé òun ló lọ́bì wọ́n tó dẹ̀ mọ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ tó mọ́ kí wá ló wádìí tó wá sọ pé tí wọ́n ṣe ń bí òwúwọ́ so Ifá kọ́ ló mú ẹni tó fẹ́ jẹ́ Ifá kọ́ ló mú ẹ lọ lọ́bì fún láti jẹ ni tí èèyàn bá lọ́bì fún nǹkan láti jẹ ó yẹ kí onítàn lè gbà wípé gbogbo nǹkan tí ò bá ṣẹlẹ̀ níbẹ̀ òun gbọ́dọ̀ faramọ́ fún kẹ́ wá wò wípé ṣé ó tọ́ sí Islam láti jẹ bí ẹni tó jẹ́ wípé n tí ó kàn yín ò lè ń dá sí kí sọba ilẹ̀ Saudi ọba ilẹ̀ Yorùbá ọba aládé ńlá pé igbákejì òrìṣà ó ní wọ́n pe ọba ilẹ̀ Yorùbá wọ́n á pè wọ́n ní igbákejì Allah wọ́n á pè wọ́n ní igbákejì Allahu wọ́n á pè wọ́n ní igbákejì Ọlọ́run igbákejì àwọn òrìṣà tí wọ́n ń bọ nílẹ̀ yẹn ni wọ́n pè wọ́n kí wá ló wá dé tí mùsùlùmí wá lòun fẹ́ lọ bẹ̀ tó lòun fẹ́ lọ jẹ́ nígbà tó mọ̀ wípé n tí wọ́n ń ṣe ń bẹ̀ igbákejì òrìṣà òun ni oyè tí wọ́n ń jẹ́ ń bẹ̀ kì í ṣe igbákejì Ọlọ́run torí ó yẹ kí àwa ẹ̀mí àti yín ó yẹ ká lè wà fíẹ́ George lámì ká lè wà fíẹ́ ẹ̀rìn lórí kíni wípé ǹjẹ́ kíní ìṣó tọ́ sí wa lóòótọ́ láti jà sí látara bẹ́ẹ̀ á lè pe àwọn tí wọ́n ń jà sí pé kíní yóò tọ́ sí mùsùlùmí láti débẹ̀ torí pé ètò tí wọ́n fi gbé kalẹ̀ ètò ìṣẹ̀dálẹ̀ ìlú ọ̀hún pẹ̀lú ẹbọ tí wọ́n ń bọ ìlú ọ̀hún kì í ṣe ètò ìṣẹ̀dálẹ̀ Quran tàbí hadith tàbí nǹkan kan wọ́n gbé kalẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ètò ìṣẹ̀dálẹ̀ tá bá dẹ̀ lọ wo bí ìtàn ọba ṣe jẹ́ ní ìlú Ifá ni wọ́n dá kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní jẹ ọba ní ìlú kọ̀ọ̀kan kì í ṣe pé wọ́n lo Quran wọ́n lo hadith wọ́n lo Bible
Ifá ni wọ́n lò tó jẹ́ pé Ifá sì rèé ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ni ó yẹ ká bira wa lérè lẹ́yìn o. Àfa àwọn bá àwọn oníṣẹ̀ṣe jà sí ṣé tó bá di ogun ṣé agbára yín sì gbé ǹjẹ́ tẹ́ fi bá àwọn oníṣẹ̀ṣe yẹn jà ṣé agbára àwọn oníṣẹ̀ṣe náà kan fi ń kojú wọn ṣé ẹ fi agbára àwọn Sáúdí kojú wọn. Àwa ń sọ fún yín kìí ṣe ọba Sáúdí ló jẹ o ọba ilẹ̀ Yorùbá ló jẹ. Ìbéèrè mi ni wípé ṣé tó bá dogun lóòótọ́ ṣé agbára àwọn mùsùlùmí ṣagbára yín ká nítorí pé gbogbo tẹ́lẹ̀ ń lò náà àwọn oníṣẹ̀ṣe náà ló ní agbára tẹ́ ń lò ẹ̀ ń dojú ìjà kọ àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ pé tẹ́ bá lọ Sáúdí lónìí Sáúdí ò ní gbà yín torí pé Sáúdí ò mọ̀ yín rí nígbà tá a bá ìfẹ́ jẹ kì í ṣe láwà nínú wọn wọlé lórí kì í ṣe Kùránì ni wọ́n gbélé lọ́wọ́ tó lélẹ̀ tó túmọ̀ sí wípé kò lé ẹ̀tọ́ rárá kí ayé mùsùlùmí kí wọ́n dè díẹ̀ torí pé kì í ṣe nǹkan wọn torí pé Yorùbá a kì í jà sí ohun tí ìbá ṣe tiwa ibi tí ó bá ti mùsùlùmí tó bá ti ń jà sí ohun tí kì í ṣe ẹ̀tọ́ ẹ̀ tó ti ń jà sí ohun tí ò kàn tẹ́ ń jà sí ọ̀rọ̀ ìlú ẹ̀ ń jà sí ohun tó so ìlú tó so ìlú ró ẹ̀ ń jà sí ẹ̀ ti ń kọjá yarí nìyẹn ẹ̀ ti ń kọjá ààyè ara yín tó bá sì dogun lóòótọ́ agbára mùsùlùmí ò ká nítorí pé gbogbo àwọn tẹ́ ń wò yìí pápátá ni wọ́n níbi tí wọ́n tún farasí sí lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe yìí ńlá ṣe ń pariwo pé kó tó dogun kó tó di pé yóò di wàhálà kí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí alákatakí tẹ̀sìn yìí kí wọ́n kan tó wà nù Kùránì àwọn dáadáa kí wọ́n kan tó wà nù àdìtì wọn dáadáa kí wọ́n sì tẹ̀lé ìlànà tí Kùránì fi lé wọn lọ́wọ́ wípé ẹ má ṣe bá àwọn kèfèrí yìí ṣe kí wá ló wá dé tẹ̀wé sọ pé fẹ́ débẹ̀ ìwọ tó o bá sì jẹ́ mùsùlùmí òdodo má dá sí i nítorí pé kíní yìí kì í ṣe oyè inú ẹ̀sìn oyè ìlú ni kì í ṣe oyè inú ẹ̀sìn oyè ìlú òun náà ńlá pé. ẹ̀làbọ̀ rúbọ ìbọn ṣíṣe ogbó atọ́ gbogbo wa àwọn bàbá wa láti ìgbà ìwáṣẹ̀ ni wọ́n ti máa ń sọ wípé tó o bá pàdé ejò tó o pàdé ìjẹ̀bú wọ́n ní dá ejò sí yọ igi kó pa ìjẹ̀bú yẹn kó pàdánù wọ́n ní nítorí kíni ìjẹ̀bú àbẹ́yàn. You all see what is going on in Ijebu land now, created by the late Kabiyesi himself, the man that was the most respected among all the Yoruba Obas, the man that has stand firm in dignity, in honesty, in everything, that has remained unpoliticized. But towards the end, all those accolade, all those attributes, he destroyed it by asking the people of the town not to bury him according to tradition. The people of the town took him to court before he died last month. Last month, the court ordered that he must be buried according to traditional rites. And the honorable judge took the opportunity to warn all Yoruba Obas that the royal stool is voluntary. If you cannot cope or abide by the rules and regulation rights of the tradition, don't venture into it. That is a court order. Ẹ rí i pé kó tó di pé bàbá yìí kú nígbà tí wọ́n ti mọ̀ pé ó fẹ́ kú ni wọ́n ti gbé lọ sílé ẹjọ́ kóòtù dẹ̀ dá ẹjọ́ wípé he must be buried according to the tradition of that land. The magistrate court dẹ̀ tún wá warn all the obas wípé tí wọ́n bá ti lè respect the rules and regulation of that tradition, they should vacate immediately and resign from that post. Court order wọn. Court dẹ̀ tún warn wípé nobody tó gbọ́dọ̀ violate the court order. Just last month ni wọ́n pè bọ́ kí ló ṣẹlẹ̀ àwọn mùsùlùmí wọ́n ṣe kí ni o wọ́n disobey court order
so which is mi pé ìwọ tó wọ́n pé kíní yóò bá wù ọ́ tó wọ́n pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ò tí ọlọ́run lọ resign nísìn àsọba lọ gbé ọba sílẹ̀ ó dìgbà tí àwọn ìjọba bá tó dá sọ̀rọ̀ yìí bó ṣe yẹ kí wọ́n dá sí inú fi jẹ́ pé ó ń dùn mí wípé n tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ẹ̀bi àwọn mùsùlùmí bí kì í ṣe ẹ̀bi ìjọba tó nígbà tó bá tó di wàhálà sí ìjọba dá sí gẹ́gẹ́ dá mi lójú pé tí kíní bá ti di wàhálà tí wàhálà bá bẹ̀rẹ̀ ńsìn tó bá ti dogun sìn tó dìjà tó di pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi oògùn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pààyàn ìjọba wa dá sí nígbà náà tó ní wọ́n fẹ́ kẹ́ waste life ara yín tó bá sì ṣẹlẹ̀ agbára mùsùlùmí ò lè ka àmọ́ ò lè para wa èmi àwa jẹ́ mùsùlùmí máa rọmọ ìyá mi tó jẹ́ níṣẹ̀ṣẹ̀ máa ní mùsùlùmí mo fẹ́ gbè lẹ́yìn ṣé Saudi mo fẹ́ sá lọ ni ṣé Saudi Arabia ni mo fẹ́ sá lọ ni àbọ̀ mo fẹ́ sá lọ so ló fi jẹ́ wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí nígbà tí kóòtù ti give order wípé gbogbo ọba tó bá ti kú o wọ́n gbọ́dọ̀ sí wọn according to the traditional tí wọ́n fi jẹ ọba tí ò bá wá mọ̀ pé òun ò lè ṣe kíru ọba bẹ́ẹ̀ kí ó forí ìpèbí sílẹ̀ kọ́ ọba bẹ́ẹ̀ kó resign ìwọ tó bá kù ìwọ tó kù nú àwọn ọba tó kù nú ọba mọ̀ pé tó Ògùn state ló ń ṣẹlẹ̀ ìwọ tó kù nínú ọba Ògùn state tó rí wípé tí wọ́n bá sin ọ́ ò ní kí wọ́n ò ní jẹ́ kí wọ́n sin lànà ti traditional fipò ọba sílẹ̀ bí bàbá yìí ṣe wá pẹ́ láyé tó bí wọ́n ṣe jẹ́ ní iyì tó tí wọ́n jẹ́ ní ẹ̀yẹ tó tí wọ́n jẹ́ ní àpọ́nlé tó yẹ pé àárín wọn jẹ́ bí aṣíwájú nínú ọba wọ́n sì fi ọwọ́ ara wọn ba ìgbẹ̀yìn ara wọn wọ́n sì fọwọ́ ara ẹ̀ dàrú torí pé bí ọba tó ní ọjọ́ iwájú tí ó yẹ pé ẹ̀yìn wọn ò wá dáa ni ìwà tán wù yìí torí kò sẹ́ tó dọ̀run rí o rẹ́ńtọ́ tó máa pé ọ̀run náà wà ọ̀run àpáàdì wà o ó sì wà nú àlùkùránì wípé ìwọ tó bá jẹ́ mùsùlùmí ó kọ́kọ́ lọ sínú náná o àbí nínú àdínú kùrán kan ló wà o nínú fáìsì kùrán kan ló wà pé ìwọ tó bá jẹ́ mùsùlùmí gan ó kọ́kọ́ lọ tọ́ iná wò ná nínú náà lọ́wọ́ kọ́kọ́ jù ọ́ sí ná níwọ tó bá jẹ́ mùsùlùmí àwọn eléyìí àwọn àfáà yẹn ò ní kà á fún yín nínú kùrán tó wà wọn à ní kà á wọn à ní jẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí pé tí wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ ni bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n mọ̀ tú wọ́n mọ̀ wá tí wọ́n wá jáde so látàrí ìdí èyí gbogbo ẹ̀yin tó bá fẹ́ jẹ ọba ńlẹ̀ Yorùbá tó bá ti mọ̀ pé ẹ̀sìn tó ń ṣe kò ní jẹ́ kó o lè jẹ́ mọ́ wulẹ̀ dídì rárá àtọ̀ mọ́ wulẹ̀ dá sí i wọ́n á pè ọ́ ìwọ ló pé rẹ wọ́n á wá pè ọ́ ńlé ìwọ ló sọ pé ó wù ọ́ tó o fẹ́ jẹ́ ó sì ti mọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kó tó wá jẹ́ tó mọ̀ pé ó ti mọ̀ pé oyè ìlú ni kì í ṣe oyè mọ́sálásí kí wá lọ́wọ́ tó wá sọ pé tọ̀ ó ti jẹ́ o ẹ̀tọ́ tó bá yẹ kó o ṣe ò fẹ́ ṣe mọ́ yóò wọ́n ọ̀ torí pé o ti fẹ́ jọ òun ni kò sí ẹni tó ṣe bẹ́ẹ̀ tí ò ní hun. But the Ijebu Muslims refuse to obey the law of the court, which is not surprising because kò síbi tí wọ́n wà láyé tí wọ́n ti máa ń tẹ̀lé òfin kò síbi tí wọ́n wà láyé tí wọ́n ò ti ní impose ara wọn lé wọn lórí ṣùgbọ́n kì í ṣẹ̀bi wọn tí kì í bá ń ṣe pé ọba tó dálẹ̀ tó gbàgbé ìgbẹ̀yìn gbogbo tó ti wá ṣe lẹ̀ nísìnyí báyìí the only thing that will be remembered that Àwùjalẹ̀ àná tó fi máa remember ẹ̀ ni wípé ìjà ṣẹlẹ̀ níbi òkú ẹ̀ the only thing tó fi máa remember ẹ̀ nísìnyí ni wípé ìlú ti wá pín sí méjì the only thing tó fi máa remember ẹ̀ nísìnyí ni wípé ó fi ọwọ́ ara ẹ̀ ó fi tú ẹ̀yìn ara ẹ̀ ká ìgbẹ̀yìn ni kò sí ìdájọ́ kan ní òde ọ̀run àtúbọ̀tán lónìí ilé ayé ẹ̀gbọ́n tí Ifá sọ Ifá ní ire ló pé ṣe ìkà kò sunwọ̀n ṣoore ṣìkà ìgbẹ̀yìn lójú ó ní adífá fún aṣẹ́ni èyí tí wọ́n ní kó rúbọ ìwà nítorí àtúbọ̀tán Ifá ló gbọ́ ríru ó kọ̀ kò rú ó gbọ́ títù ó kọ̀ kò tù ó wojú ọ̀run ṣùṣùṣù bí ẹni pẹ̀lẹ́ òní ṣú ó ní àṣẹ̀yìn wá àṣẹ̀yìn bọ̀ ó ẹ wá ṣe ni ó mọ̀ wá ṣera ẹ̀. Àwùjalẹ̀ àná ti fi ìwà ara ẹ̀ ṣera ẹ̀ ó fi tú ẹ̀yìn ara ẹ̀ ká. Àwùjalẹ̀ àná ti fi ìwà ara ẹ̀ ó ti fi bà gbogbo ohun tó ṣe sílẹ̀ nílé ayé jẹ́ nítorí kíni láti mọ̀ọ́mọ̀ dojú ìṣẹ̀ṣe rú ó fi dojú ẹ̀yìn ayé ara ẹ̀ rú. Ẹ̀bẹ̀ mi, my plea to all traditionalists in Ijebuland. Ẹ má gbé ẹbọ kankan.
ẹgbẹ́ ẹbọ kíkálukú máa jẹ́ kí ẹbọ kó fi ẹbọ borí ara àtorí ọmọ ẹ̀. Ohun tó bá máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kó ṣẹlẹ̀, táyé bá máa gbiná ẹ jẹ́ kó gbiná, ó yẹ kẹ́ ti mọ̀ pé kò ní kàn yín. Wọ́n ní wọn ò fẹ́ yín níbẹ̀ má dá sí mọ́, ẹ jẹ́ kán ṣe mọ́ ṣe ń ṣe. Káyé wọn kó lè máa rí bó ṣe ń káyé wọn kó lè máa rí bí ó ṣe máa ń rí lọ. Kò sí nǹkan àlàáfíà nínú ìmàle àfi jàgídíjàgan, and it is so unfortunate because kì í ṣe ìmàle tí èmi mọ̀ ní kékeré lélẹ́yìí, kì í ṣe àwọn ìmàle tí èmi mọ̀ tó tọ́jú èmi dàgbà lélẹ́yìí. Ìmọ̀lẹ̀ alákatakítí láyé òde òní. Ọmọ Yorùbá, àánú yín ṣe mí, tèmi ṣe Olódùmarè. Ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, ẹ̀làbọ̀yè bọ̀. Àrígbọ́ lẹ́tọ̀ lórí Ayekooto TV. Irú ẹyẹ bí ọ̀kẹ́ ò sí nígbó. Bí kìnìún ọlọ́lá jù ajégunjẹran ò sí pé méjì láwùjọ ẹranko. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé. Kí l'Àrígbọ́ lọ̀gá lórí ètò Kí l'Àrígbọ́. Lẹ́ ó ti máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn jọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé. In line with media ethics and practice that full of truthfulness, fairness, credibility, objectivity and balancing. Nípa gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ ó ti máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí l'Àrígbọ́. The truth must be told. Ebi ọba kì í pààyàn, èèyàn kì í lálàá kó pòun òun sùn òun ládé lórí kí wọ́n dẹ̀ káràlú wá dọ́dẹ fóun. Ìwọ tó bá jẹ́ Christian tó jẹ́ Muslim, níjọ́ tó bá ti rò pé òun lọ sípò ọba, ó ti mọ̀ wípé òun lọ darapọ̀ mọ́ níṣẹ̀ṣe nìyẹn. Ààfin ọba, ààfin ni, ilé òòṣà ni, kì í ṣe church, kì í ṣe mọ́sálásí. Ìmáàmù kan náà fẹ́ jẹ níbẹ̀. Nǹkan tí àwọn ọba ń ṣe ọgọ́ nìyẹn, ṣé tó fẹ́ pa ìṣẹ̀ṣe rẹ́? Because àáfà ò lè kú mọ́ṣáláṣí ń sìn káwọn oníṣẹ̀ṣe lọ síbẹ̀ kan náà wọn máa sìnkú àáfà. Ẹni bá rí pé ohun tó ń ṣe ń bí òbá tán lọ́rùn kó má ṣòkò yọjú. Lóòótọ́ ni àáfà ò lè kú sìn káwọn oníṣẹ̀ṣe wá lọ bẹ̀ kán sọ wípé àwọn fẹ́ lọ ṣòro fún àáfà, pé àwọn ń lọ ṣòro fún àáfà, kò ṣeé ṣe rárá nítorí wípé àáfà ló jẹ, kì í ṣe kò jẹ́ níjẹ́ wípé òun fẹ́ jẹ ọba. So kí wàá lẹ wá ń wá díẹ̀, kí lẹ̀ ń wá ń bẹ̀, ẹ ti ń lọ síbi tí ó kàn yín, ẹ ti ń bọ́ sórí tí ó kàn yín. Ẹ tó àwọn pé tí wọ́n ṣe ń bẹ̀ ò bá tẹ̀ ń lọ́rùn kó má wulẹ̀ yọjú, kí irú ẹni bẹ́ẹ̀ má wulẹ̀ yọjú rárá. Àbùrọ̀ yọjú ni àbùrọ̀ ọmọ dá wàhálà sílẹ̀, làbùrọ̀ ọmọ dá sí tí ó kàn yín. Torí tẹ bá ti ń yọjú, ẹ ti ń dá sí tí ó kàn yín, ẹ ti ń dá sí ohun tí wọn ò pè yín sí. Wọn ibi ọba òde kì í pààyàn, ebi ọba ò kì í pààyàn. Èyí kì í sọ pé ebi máa ń pa àwọn o, ebi ọba ló wá ń pa òun o. Ebi ọba ò kì í pààyàn, ó wu oníkálukú ló fẹ́ jọba. Wọn ní fagídí mú ọ kó wá jẹ́ torí pé ebi ọba ni kò kì í pa ẹnikẹ́ni. Ìwọ tí ebi bá wá pa tó ní o fẹ́ jẹ ọba jẹ́ pé o ti tán láti darapọ̀ mọ́ ogun tán bá ń ṣe bẹ́ẹ̀, o ti tán láti gbà pé tí wọ́n ń ṣe ń bẹ̀rẹ̀ ní tó wù ọ́ ni, o ṣe tán láti darapọ̀ mọ́ wọn ni torí pé wọ́n sọ fún ọ kó o tó lọ bẹ̀. Ìwọ tó bá wá jọ pé ọba ló wá ń wù ẹ́ jẹ, tó tún wá lọ ń lọ́bì, tó lọ ń bá gbá, tó lọ ń bá òbí ẹ̀dá kan jẹ́ kí n jẹ́, tó lọ ń fún àwọn ọmọ ọba lówó, tó lọ ń fún àwọn afọbajẹ lówó tí wọ́n ń ṣe ń bẹ̀ nìyẹn. Torí nígbà tí wíyá pé gbogbo pátá lẹ́lọ́mọ bá àwọn afọbajẹ pé afọbajẹ mi mo fẹ́ jẹ́, èmi ni kíní kan, ẹ lọ́ mọ fún ọ lówó. Kódà ọ̀pọ̀lọpọ̀ nú yín ló tún kọ́lé fún àwọn afọbajẹ kí wọ́n lè fi ń jẹ́ torí pé ẹ mọ̀ tẹ́ fẹ́ lọ rí ń bẹ̀, ẹ fẹ́ lọ gbàsàkọ́lẹ̀, ẹ fẹ́ lọ gbowó, kí wàá lẹ wá ń wá lọ bẹ̀. Dandan ni kí n tí wọ́n bá ṣe ń bẹ̀, dandan ni kẹ́ ẹ bá wọn ṣe torí pé ẹ mọ̀ pé nǹkan òrìṣà ni wọ́n ń ṣe ń bẹ̀, ẹ mọ̀ pé nǹkan ìlú ni wọ́n ń ṣe ń bẹ̀. Wọn ò ka kùrá ń bẹ̀, wọn ò ka fátíà ń bẹ̀, wọn ò ka yàsí ń bẹ̀. Ìṣẹ̀ṣe Ifá òun ni wọ́n fi dá ètò ọba jíjẹ sílẹ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n tó bá ti jẹ́ Christian, tó bá ti jẹ́ Muslim, tóhun tí wọ́n ṣe ń bẹ̀ ò bá ti tí Ọlọ́run, mọ́ wulẹ̀ yọjú. Wọn ò fi tipátipá mú kẹ́ wá jọba o, wọn ò fi tipátipá mú ẹnikẹ́ni kó wá jọba. Wọ̀ fún ìtẹ́lọ́rùn, tí ò bá wọ̀ fún ọ mọ́ wulẹ̀ dédé, ó wọ̀ fún ọ, ó wù ọ, òun ló lọ́bẹ̀ tó ní o fẹ́ jẹ́. Wọn à fi tipátipá mú yín o. Kí òfin yẹn wọ́n pe gbogbo wa sí ilé ìgbìmọ̀ aṣòfin l'Abẹ́òkúta wípé òfin táwọn fẹ́ ṣe yìí àwọn fẹ́ ṣe public hearing. A dẹ̀ débẹ̀, a sọ fún wọn wípé nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn
wípé àwa ò lòdì sí o ṣùgbọ́n àbùkù tí ẹ ń fẹ́ máa ta àwọn oníṣẹ̀ṣe làwa lòdì sí. Nígbà yẹn wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe òfin wípé nítorí wípé wọ́n sọ pé wọ́n ń gé orí ọba tó bá fẹ́ sìnkú ọba, wọ́n ń gé ẹsẹ̀ ọba, wọ́n ń pín ọba káàkiri, irú ẹ̀ náà ló níbàárà sọ. pé ọba tó kú tí wọ́n ń ṣe àwọn ètùtù ẹ̀ tí wọ́n wá dáná sísàlẹ̀ tí wọ́n gbé òun sókè tí wọ́n dáná sí ní ìsàlẹ̀ níbí tí wọ́n pé ọba ń yáná, irú iná wo lọ́ba ń yá? Irọ́ pátápátá ni èyí jẹ́. A dẹ̀ ń sọ fún wọn ní ilé ìgbìmọ̀ àfẹ́ pé àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe kò sí nǹkan tí a fẹ́ ṣe pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn nítorí pé nǹkan tí ẹ mọ̀ tẹ́ ẹ̀ rárí dájú ẹ̀ òun ni ẹ̀ ń sọ. Ọba tó bá dẹ̀ mọ̀ wípé wọ́n ti sìnkú ọba ẹgbẹ́ òun ní ojú òun rí yálà kóhun tó jọba àbígbà tóun wà lórípò ọba kó jáde síta kó wá sọ bọ́ yẹn ń sìnkú ọba tó ń fi rí pé ṣe náà ń gé orí ọba tó ń gé ẹsẹ̀ ọba. Gbogbo àwọn ìtòdẹ̀kù ń bẹ̀ wọ́n sọ pé ẹni tó bá lòdì sí àwọn nǹkan tí wọ́n sọ yìí o ìjìyà báyìí ló máa jẹ́ fún un, ìjìyà báyìí ló máa ṣe kinní kan fún un. Ẹni tí ọ̀rọ̀ yìí ò kan, ẹni tí ọ̀rọ̀ ó sì kú ọba tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí ò bá kàn kó má lọ síbẹ̀ o nítorí pé wọ́n rí i pé ṣe làwọn kọ̀ọ̀kan ṣe náà máa ń lo àǹfààní yẹn tí wọ́n fi ń jalè tí wọ́n fi ń fọ́lé onílé. Ibi tó bá ti jẹ ọba tó bá ti ṣètùtù nígbà tí ọba bá wàjà